Ya ṣe ata kí ni wo ló ṣe ẹ. Mo Listen, wọ́n bẹ nle fún ọ. Ọba tó ní orí ìyá láyé ẹ dàrú. Ìwọ lórí burúkú, ìwọ lòṣì. Ìwọ wà nlé fún mi. Ó wà nlé pẹ̀lú npo ọmọ ẹ tó sọnù lójú ẹ̀mí ẹ. Orí ẹ dàrú. Orí ẹ burú. Ìwọ lórí burúkú aṣòṣì mámù. Ìwọ ìyá òfò ìyá èpè, ìwọ ìyá àdánù. Ìwọ lórí burúkú olòṣì ẹ̀dá. Ìwà tó kú máa ń kú ìwà mọ̀nàrún má lọ. Ìwọ ẹni èpè ẹni òfò. Ìyá monímoní ò ní ṣoríire. Gbogbo àwọn ọmọ ẹ ló máa wọ́kú lójú ẹ̀mí ẹ. Ó máa ṣorí burúkú tọmọtọmọ ni. Ó máa ṣòfò ẹ̀mí ni. Ilẹ̀ máa gbàbọ̀dẹ̀ fún gbogbo ọmọ tó tara ẹ̀ jáde ni. Ó máa ṣẹlẹ́yà ni ó máa ráre kú. Ó máa fọjọ́ ọlọ́jọ́ kanjú kú ni. Ó wà nlé fún ta ni. Ogun máa fẹ́ ja àwọn ọmọ ẹ̀wẹ̀ lójú ẹ̀mí ẹ̀. Ta ló ń bẹ tí ó ṣe àwọn olẹ́gbẹ́ ìyálájà ẹ̀. Ìran ìyálájà ẹ̀ ṣiṣẹ́ owó rí. Okódùn ro làgbẹ̀dẹ̀ ń pọkọ́ta. Iṣẹ́ dùn ṣe ni wo ṣoríire. Lo owó gidi kó sákàǹtì ọmọ ẹ̀. Lọ́mọ ẹ̀ ń ṣorí burúkú. Ó wà nlé fún mi àmọ́ ò sí nlé fún wùnpù ọmọ ẹ̀. Ó ní jèrè gbogbo ohun tó tara ẹ̀ jáde. Ó máa ṣòfò dání ní tọmọtọmọ ẹ̀. Ó máa ṣorí burúkú tọmọtọmọ ẹ̀ ni. Ìwọ lòṣì, ìwọ lórí burúkú, ìwọ ìyá òfò, ìwọ ìyá èpè, ìwọ ìyá ẹ̀sìn, ìwọ lórí burúkú, ìwọ ìyá àráre, ìwọ tọ́lọ́run ti dá orí burúkú mọ́ látọ̀run, ìwọ tó yẹ kó ti lọ kú dá tipẹ́tipẹ́, ìwọ tí wọn kí àwọn ọmọ ẹ kú oríire lójú ẹ̀mí ẹ̀, ó ti ṣorí burúkú nínú ayé, ó ti ṣẹ̀sín lájùlé ọ̀run, Ọlọ́run á bá ti ẹjọ́, Ọlọ́run á bá ti gbogbo ọmọ ẹ jẹ́, ó jáde síta. Ó àwa mọ̀ pé nǹkan tó ń fún fọ́mọ ẹ lọ́mọ ẹ ń fọ́n síta. Ìwà láìní tìjú olórí burúkú ẹ̀dá. Ìwọ ẹni òṣì, ìwọ ẹni òfò. Ìwọ olórí burúkú ìyá òṣì. Ìwọ olórí burúkú tó kọ́mọ àlè fọ́kùnrin. Ìwọ tó gbóyún àlè fónígbàjámọ̀. Ìwọ olórí burúkú olòṣì ẹni òfò. Okódùn ro làgbẹ̀dẹ̀ ń pọkọ́ta. Iṣẹ́ dùn ṣe ni wo ò ní lárí. Ọmọ ọdún mélòó ni ẹ tó bẹ̀rẹ̀ orí burúkú. O mọ̀ pé àìníṣẹ́ lọ́wọ́ ló jẹ́ kó máa gbádùn fracas. Ẹ̀yin olórí burúkú, ẹ̀yin ìyá òṣì, ẹ̀yin ìyá òfò. Ẹ̀yin ìyá tẹ́ ti fẹ̀mí àwọn ọmọ yín tọrọ. You thought we were joking here. So ọmọ títí ẹ ló ní license àti lọ máa tọ́jà. O ò ní jẹ́ èèyàn. Ìyá ṣe ata. Gbogbo ọmọ ẹ ló máa tán lójú ẹ̀mí ẹ̀. Iṣẹ́ ọwọ́ gbogbo àwọn ọmọ ẹ á bàjẹ́ lójú ẹ̀mí ẹ̀. Ọlọ́run tó tò ẹ́ sípò tálíkà, ipò òtòṣì, ipò lórí burúkú kò ní rántí jù ẹ́. Ìwọ lórí burúkú olòṣì. Ẹ̀yin ìyá ẹ̀sìn, ẹ̀yin yìí òfò. Ẹ̀yin olórí burúkú, ẹ̀yin ìyá tí àìsìkì ti ṣí lọ lára yín. Ìwọ lórí burúkú jàtijàti ẹni òfò, ẹni èpè, ẹni àdánù. Ìwọ táyé ẹ ti bàjẹ́. Olórí burúkú monímoní ò rọ́mọ bí. Kò tó bànújẹ́ fún ẹ. Wọ́n pa láàrú olórí burúkú ò lè móṣùkà. Wọ́n ní yàn jáde ò jáde tàbí àmọ́ máa ń jáde fọ́mọ ẹ̀. Ìwọ àtàwọn ọmọ ẹ lọ ń jáde fún àwọn ọmọ ọlọ́mọ tí ò ṣẹ̀yìn lọ́wọ́ tí ò ṣẹ̀yìn lẹ́sẹ̀. O mọ̀ pé ẹjọ́ là ń bògùn rò ká tó sà. Ó máa ṣòfò tọmọtọmọ ẹ̀ ni. Ìwọ tó sọ pé stop, let God fight for you, ìṣẹ̀dá tó wà lábẹ́. Wọ́n máa gbé ẹ̀sìn tọmọtọmọ ẹ̀ ní kọ́dún èyí tó parí. Ẹ̀yin olórí burúkú olòṣì. Iṣẹ́ dùn ṣe ni wo ò ní lárí. Olórí burúkú ẹ. Ìwọ náà wo bó ṣe rí, ìwọ lórí burúkú ẹni òfò. Ìwọ tó jẹ́ pé tó bá dọwọ́ alẹ́, ìwọ lórí burúkú tó jẹ́ wípé òun gba bára lálẹ́. Àbó ò gba bára, òun gba bára lálẹ́ náà. Olórí burúkú gbogbo ọ̀nà island mẹ́kọ̀ọ́ mọ́ kìíní ṣe bó òun gba bára lọ́wọ́ alẹ́. Fọ́tò òbí tó ti gba bára lọ́wọ́ alẹ́ wà ń bí náà. Ìwọ ò lè sọ fọ́mọ ẹ wípé kó dúró sórí ilé nẹ. The best gift you can give your children is to lecture them how to stand on their lane. That is the best gift a good mother tó fẹ́ jẹ wọn mọ́lẹ̀ fún ọmọ tó jáde lára ẹ̀. You don't understand? Ìwọ lórí burúkú ìyá àtijọ́ tó ti dáyé ọmọ ẹ mélòó náà kí ẹ kú oríire lórí ẹ̀. Mo ń béèrè pé ọmọ ẹ mélòó náà ti kí ẹ kú oríire lórí ẹ̀. Ìwọ lórí burúkú aṣòṣì mámú afọ́fúngbẹ́mu, olórí burúkú ṣẹnu bí ìdó ajá tó ṣẹ̀ṣẹ̀ bímọ. Awáyé má ṣe rere ẹ, olórí burúkú ó ṣorí bí orí ọmọ ọ̀gbìn, ẹni òfò ẹni òṣì
aborí má bọ̀wọ̀ olórí burúkú onídòkúdò olórí burúkú ẹni tó gbé monímoní fún ṣẹ́ni tó ní monímoní ló gbé fún orí bàbá òfò tó gbé monímoní fún tó sọ pé òun ló bí monímoní orí ẹ̀ ló ń fìyà jẹ ó mọ̀ pé onídòkúdò ni ẹni olórí burúkú ẹ̀dá ni ẹ̀ náà ó mọ̀ pé kò ń ṣe bàbá tó bí monímoní ló gbé monímoní fún náà òun ni wà tí monímoní ṣe ń ṣẹ̀sìn lọ́jọ́ alẹ́ ìgbà tó yẹ kó jókòó kó máa jẹ wọn mọ́ ìṣẹ̀dá bàbá tó gbé monímoní fún ló ń fi ẹ́ ráre. You don't understand? Ẹ̀yin wá sọra yín di destructive weapon ẹ wá ń ti àwọn ọmọ yín kó lọ máa kọlu ìṣẹ̀dá aláìṣẹ̀ ìyá ṣe àtà ó máa jẹ kóró jù báyìí lọ nínú ayé wàá fọjọ́ ọlọ́jọ́ rìnrìn àjò àrèmábọ̀ gbogbo ohun tí monímoní fi ìbànújẹ́ àwọn èèyàn kójọ á mú ẹ̀mí monímoní lọ láìpẹ́ ọjọ́ monímoní lójú ẹ̀mí ẹ̀ ó máa ráre jáde láyé ni ó rò pé ó easy láti ṣiṣẹ́ kí ló dé tí wò ṣe ṣoríire fún wa ní ṣọ́ọ̀bù àtàdírẹ́sì títí ẹ̀ ọdún mélòó ló gbà lọ́wọ́ mi mo ń béèrè pé ọdún mélòó ló gbà lọ́wọ́ mi ṣe rí ìjà tí mo jà yìí I am not doing it for myself alone I watch Esabod I watch Monímoní Farida Yabojo I watch them bringing down a lot of entrepreneurs tí n bá ń parọ́ kẹ́ máa já mi tí n bá ti ń parọ́ kẹ́ máa já mi èmi ò ní kó má lórúkọ mi wọn kì í sọ fún ọmọdé kó má dẹ̀tẹ̀ tó bá ti lè dá gbogbo ni wallahi ta'ala ò lè jẹ́ ṣoṣo méjì lọ kan tó announce ẹ̀ I am doing this for Yoruba community to be a good place for the upcomings to sell their brand without any competition without pulling each other down ṣé lórí burúkú monímoní táyé ẹ̀ ti bàjẹ́ yẹn ṣé yẹn ló ní irun kan tó fẹ́ tú lára tèmi ṣé olórí burúkú monímoní èyí tí ilé ọmọ ẹ ti sọnù lójú ẹ̀mí ẹ ṣé bíbi tó ti ń ṣorí burúkú kiri ní ilé ọmọ monímoní ti sọnù mọ́ ẹ lójú ìwọ lórí burúkú ìyá òfò ìyá òṣì yé pé yẹ́sìn ìyá wáyé má ṣe rere ìwọ tó yẹ kó pe monímoní pé wá ẹni tó bá ń wá ọmọ kì í ṣèkà fọmọ lọ́mọ bàbá rolling dollar ọmọ ọlọ́mọ ni bàbá tó ṣẹ̀ṣẹ̀ jọba nìbàdàn bàbá yẹn ọmọ ọlọ́mọ ni bàbá Tinubu ọmọ ọlọ́mọ jẹ́ regardless of their age if you value your children then you must respect other people's children regardless of their age or their status ọmọ bàbá Ọbásanjọ́ ọmọ ni Wasiu Ayinde ọmọ ni Lizzy Anjorin ọmọ ni if you love your children you must respect other people's children regardless of their age at your age olórí burúkú awáyé má ṣe rere ẹ ó wá mú pílò ó gbé sápá iṣẹ́ kíni yálà yẹ ń ṣe fún mi ládírẹ́sì ṣọ́ọ̀bù ẹ ìwọ tó ṣorí burúkú nínú ayé ìwọ tó ṣòfò ẹ̀mí nínú ayé ìwọ tó ṣòṣì nínú ayé ìwọ tí wọn ò kí ẹ kó oríire lórí àwọn ọmọ ẹ nínú ayé ìwọ tó jẹ́ wípé ìgbésí ayé àwọn ọmọ ẹ ó bàjẹ́ lójú ẹ̀mí ẹ you want to pull other people's children and you want us to respect your children omi fún omi ní ẹ̀jẹ̀ fún ẹ̀jẹ̀ children versus children ìyá fún ìyá ni the moment you cross my lane kò sí bó ṣe lè tó nínú ayé tí ẹ ti bàjẹ́ nìyẹn ò dé ní gbérí mọ́ you don't understand let the Yoruba community be at peace ẹ jẹ́ kẹ́ni tó lọ́kọ kó lọ́kọ in peace ẹni tó gbé okòwò ẹ̀ kalẹ̀ ẹ jẹ́ kó gbé kalẹ̀ tí ò bá sí wípé ìyá ṣe àtà orí ẹ ti burú ayé ẹ ti bàjẹ́ o ti ṣòfò ọmọ o ti ṣorí burúkú nínú ayé how can you position your own children láti máa mú ọjà àwọn èèyàn wálẹ̀ ìdí tọ́lọ́run ṣe yọlé ọmọ ẹ nìyẹn náà nǹkan tọ́lọ́run ò ṣe fi ọmọ rántí á ṣe àtà lójú ẹ̀mí ẹ nìyẹn náà. You want to be destroying other people's children. Ọlọ́run gégùn fún Àṣíàtà pé oògùn Àṣíàtà ọmọ ọlọ́mọ ló máa jẹ́ kò ní jọmọ tó jáde lára Àṣíàtà. Ó mọ̀ pé Ọlọ́run pòwe fún ẹni. Àti Bíbélì àti Quran àti ṣẹ̀ṣẹ̀ ó ní gbogbo ohun tí mo do ó ní gbogbo ohun t'Ọlọ́run dá dáradára ni. Ọlọ́run ò dá anybody lágàn tó bá rìnrìn kan tó bá kù díẹ̀ káàtó check ara ẹ̀. Even tó bá kúnlẹ̀ tó bá fẹ́ yan náfìlà tó fẹ́ gbàdúrà kí ló fẹ́ fi gbàdúrà níwájú Ọlọ́run. Ọ̀run abati ẹ jẹ́ mo wá fún ẹ láti jọjọ́ yìí nígbà tó ti ọmọ ẹ síta
ẹ̀yin èèyàn wa ẹ mà ti gbọ́ àwọn ọ̀rọ̀ àwọn èpè ràbàtà yìí tí Lizzy Anjorin tí ó gbé ìyá Monimos àti Monimos ṣẹ́ nínú fídíò yìí. Ẹ gbọ́ bó ti sọ wípé Monimos ò ní ilé ọmọ, wípé ìyá rẹ̀ ò kọjú sí ọ̀rọ̀ rẹ̀. Èyí lé o ẹ̀yin èèyàn wa, nítorí Lizzy Anjorin má bínú sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ sí ìyá Monimos nínú fídíò yìí. ó ṣàìmọ̀ pé ó máa jẹ́ pítípítí yà.